I was about to call on the chairman of the occasion while I put a stop to end the eulogy of the prophet, the salawat. I am calling on the chairman of today's occasion. Is nobody but that noble man, a man of prestige, Al-Hajj Abdul Hakim Muhammad Bello, to please come out and give us a short speech as expected by the chairman of the occasion. Allahu Akbar. Allahu Akbar. You're welcome, sir. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ara ò kí ń tán nílé alára. Gbogbo ń tálára bá ṣe, ara náà ló ń dá. Irú ẹ̀ náà ní ìròyìn àpẹẹrẹ ara náà ní ilé ìtàn ń ṣe yìí. Èmi ò mọ̀ gbà tí wọ́n yẹ chairman ò jókòó. Èmi ò Ọlọ́run rán mi lọ síbẹ̀, ojú mi ò lọ síbẹ̀. A dá ọpẹ́ fún Ọlọ́run. A dá ọpẹ́ fún Ọlọ́run. A dá ọpẹ́ fún ọba tí ọpẹ́ tọ́ sí. Àwọn àbá ilé yìí tá a wí yìí, Ọlọ́run jẹ́ ó tó déédéé ọpẹ́ tọ́lọ́run ń retí lọ́dọ̀ wa. Torí gbà tọ́lọ́run ní ká máa dúpẹ́ pé ọpẹ́ di dandan. Àmọ́ déédéé oore tó ṣe fún wa kò ṣeé kà. Àmọ́ déédéé ọpẹ́ tó yẹ oore kọ̀ọ̀kan. Bó la ṣe mọ déédéé ọpẹ́ tó yẹ ká dá fọ́lọ́run. Dandan dẹ̀ ní ká dá ọpẹ́. Àfi k'Ọlọ́run kó fi àánú rẹ̀ kó fi gbà wọn bàtà dá yìí. Mo kí àwọn bàbá wa, ọlọ́lá wa, ọba wa ìlú Ìlọrin àtàgbègbè rẹ̀. Ó ya'simuka minan nas. La hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. Bàbá Modibo, bá a rí yín, ìgbà tí a ti mọ̀ pa ní yín, ọkàn wa máa ń balẹ̀. Torí pé Ọlọ́run ní kẹ́yìn náà ò ní fọkànbalẹ̀ lẹ́fi lè fi yàn lọ́kànbalẹ̀. Ntẹ́yìn ò bá ní kò lè fún yàn. Ọlọ́run kó dákun. Ìkejì rẹ̀ Ọlọ́run má fún yín, èyí tó fún yín náà là ń dúpẹ́ fún. Alhamdulillah. Ọlọ́run má fi kejì dán yín wò. Àmín. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Gbogbo àwọn oore tínú yín ó dùn sí ni k'Ọlọ́run máa ṣe fún yín. Àmín. Gbogbo tí wọ́n bá gbé wá báyàn lóore kọ́ ni oore ìdùnnú. Gbogbo àlékún kọ́ lóore. Tá a ṣe wà ń bí nísìnyí. Tán bá ní ká juwọ́, gbogbo wa máa juwọ́ báyìí. Ẹni tí ká tiẹ̀ bá pé 6, àlékún ni àmọ́ kì í ṣoore. Kò níṣẹ́ kankan tí ìka kẹfà yẹn ó ṣe. Wàhálà ni fún. Mo kí gbogbo ẹ̀yin àfà. Ọlọ́run kó dákun ibùjókòó ẹnì kọ̀ọ̀kan yín, Ọlọ́run kó má dàrú. Àmín. Ọlọ́run kó wọlá wípé òun nìkan náà lòun ń dájọ́ ayé ká tó máa sọ pé tẹ̀mí. Gbogbo ẹjọ́ tó kù láyé ta ni ń dá ṣe bọ́ọ̀lù náà ni. Àwọn tí wọ́n tó náà wọ́n ń dájọ́ ó tún ní alaysa Allahu bi ahkamil hakimi. Tọ́. Ibo lẹ ti rí? Ẹ má kó bá mi, Ọlọ́run ní jára wọ̀nyí o. Tọ́. Ẹjọ́ ẹ̀mí Ọlọ́run ní ń dà. Nígbà tí ò sẹ́nibodì ti ń bà fà á, kó dákun kó má kánjú pa wá.
kò sóhun àtẹnìkan kan tán jọ ń ṣe competition lórí ẹ̀ tí ó fi sọ pé ọwọ́ mi ló já mọ́ ọwọ́ mi ìwọ náà ló ní nǹkan rẹ tẹ́lẹ̀ kò sẹ́ni tí ń bẹ́ẹ̀ fà á. ọlọ́run dákun lọ́wọ́ lára síbi dáadáa. la hawla wala quwwata illa billah. gbogbo ẹ̀yin olówó tí wọ́n pè tẹ́ wá gbogbo ẹ̀yin gbajúmọ̀ gbogbo àwọn architect Mustapha àwọn Haji Ismail gbogbo àwọn Yomi Fasilanso gbogbo àwọn tẹ́ ẹ pè tán dáhùn gbogbo àwọn ìyá wa yìí ọlọ́run kó bá mójútó gbogbo wọn. Àmín. gbogbo ohun tí gbogbo yín fi sílẹ̀ tẹ́ fi wá dá àfa wa lóhùn. bàbá oníwàásí àgbáyé wọ́n ṣe wáàsí kan lọ́fà níjọ́ kan nígbà tí ọ̀fà ò tí ì tutù báyìí fún ìmáàmù ọ̀fà. wọ́n ní ẹ dákun gbogbo ẹni tó bá mọ̀ pé tóun náà bá kú òun ò ní kọ́ àwọn ọmọ òun lọ òun ò fọmọ lẹ̀ ó ṣàánú ọmọ yìí. ẹ dákun gbogbo ẹni tó bá mọ̀ pé tóun náà bá ti ń lọ nígbà tí àsìkò tóun náà bá tó àwọn ọmọ tóun náà tóun bí òun ò ní kó wọn lọ òun ó dà wọ́n lẹ̀ náà ni òun ò ní lè mójútó wọn mọ́ fúnra òun ẹ ṣàánú ọmọ yìí. àánú yẹn náà ni gbogbo yín ń ṣe tẹ́ fi débí tẹ́ fi wá dúró ti àfa ọ̀tẹ̀ ọlọ́run kó mójútó gbogbo àwọn ọmọ tìyín náà. la hawla wala quwwata illa billahil aliyyil azim. tọ́ ní kúkúrú ọlọ́run bá mi ṣe gbogbo nǹkan láyé mò ń gbìyànjú ni kò sí èyí tí mo ti qualify láti gba certificate mi ní certification kankan bí mo ṣe wáyé mi ní tààfà mi ní tolówó. bí wọ́n bá ṣe nǹkan àwọn tán jókòó nígbà yìí wọ́n ní àwọn certificate tó jẹ́ pé kò síbi tí wọ́n lè jù sí wọn ní àwọn àfà lóde èmi ò ní. àwọn olówó wọn sì ní nǹkan ẹ̀rí tí wọ́n mọ̀ pé olówó làwọn ilé èmi ò ní. ọlọ́run fìbẹ̀ yẹn yọ mí tí n bá sọ̀rọ̀ àfà tó bá ní pé mo pe kéwú mi ò rí pé mi ń sáfà tẹ́lẹ̀. ẹni ó bá dẹ̀ ní pé gbogbo ọ̀rọ̀ tó sọ látẹ̀kan náà kò tiẹ̀ mówó kalẹ̀ ìṣòlówó. àmọ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé gbogbo wa bàbá tán wá látẹ̀ ilé tán sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àtàkà àbí wọ́n ní àwọn wọ plane wá látàbújá ni plane yẹn ní direction tó fi ń bọ̀ ló fi mọ̀ pé kò lóun ń bọ̀ plane náà lè gbéra lábújá ńgbà yẹn tó yẹ pé Kánò ló ń lọ ibi tán darí tiẹ̀ sí nìyẹn. ìjókòó wa yìí ó ní n tó ṣàtọ́kùn wa débí gbogbo ẹni tó lọ sí yunifásitì tó jáde wọ́n máa ń ṣe kinní kan táwọn students máa ń parí tó máa ń sábà pè ní project for every project tó bá ṣe wọ́n á kọ thesis yẹn wọ́n á kọ abstract wọ́n á kọ introduction níbẹ̀rẹ̀ rẹ̀ mo ṣe ń rí yín ní ẹkùnrin tọ́ téèyàn bá ti ṣí thesis yẹn kò nídìí kéèyàn dààmú pé èèyàn fẹ́ ka gbogbo ohun tó ń bẹ nínú ẹ̀ literature review ìgbà àwo gbogbo yẹn kọ̀rọ̀ tó kan the body of the work kó tó máa lọ conclusion téèyàn bá ti rí abstract àti introduction á mọ nǹkan tí thesis yẹn ń sọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Jibrilu ṣe ṣàlàyé fànàbì sallallahu alaihi wasallam tànàbì ṣàlàyé fáwọn sàhábà nípa títò alukuran. wọ́n á gbé suratul Fatiha wọ́n gbé sí bẹ̀rẹ̀. suratul Fatiha wá dá lórí wípé gbogbo ohun tí ń bẹnu alukurani pátápátá
òun ni Suratul Fatiha ń júwe pé kí ni iṣẹ́ tọ́lọ́run rán wó kí ni reason tó ṣe alukurani torí pé ká lè mọ̀ pé òun nìkan náà lọ́pẹ́ tọ́ sí ni. ká sì lè mọ èrè wo ní bẹ fẹ́ni tó bá dúpẹ́. àwọn wo ló yẹ ká jọ àwọn wo ni ò yẹ ká jọ. náà níṣẹ́ tí Suratul Fatiha wá ṣe. wọ́n á fi Suratul Baqara wọ́n á fi ṣe introduction gbogbo alukurani. èèyàn ní ka háyà kan nínú gbogbo alukurani láti bẹ̀rẹ̀ dé parí kó mọ̀ wá rí ntọ́jọ́ háyà ọ̀hún nínú Suratul Baqara. lórí gbogbo introduction rẹ̀ lọ́lọ́run ti ṣe síbẹ̀ fún wa. kí náà ni gbogbo ẹ̀ ń dálé lórí. ó ní pé èèyàn gbọ́dọ̀ mọ tó wáyé wá ṣe àní mọ bẹ́ńbí láéláé. a wá síbí báyìí fún program kan sìn àní wà ń bí throughout lé ní àtúnṣe nǹkan mi. ẹnu wọn bá time tá a bá lò ń bí kò yẹ kó waste. ó yẹ kó ní orí pa lára wa. ṣáàkàn wá bí wá ya fọ́tò ni. ṣáàkàn wá bí wá socialize ni. àbá fẹ́ fi tún èyí tó ṣẹ́kù tọ́lọ́run fún wa nínú gbèsè ayé wa fẹ́ fi tún ṣe. ọlọ́run kó dákun ìjókòó wa tèní. ọlọ́run kó má kọ́ síbi aburú fún wa. ọlọ́run kó kọ́ síbi mizan oríire fún wa. ọlọ́run kó gbàdúrà àwọn àfáà wa. ọlọ́run kó bá wa lọ́ra ẹ̀mí wọn. ọlọ́run kó fún wọn lẹ́mìí gígùn. gbogbo àwọn àgbàlagbà tí wọ́n dúró tì wọ́n ọlọ́run ò ní jẹ́ bàjẹ́ lọ́wọ́ wọn. ọlọ́run ò ní jẹ́ ṣìwàhù. la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. gbogbo àwọn tí wọ́n dúró tì yín lọ́tún lọ́sì ọlọ́run á dúró ti kálukú. ọlọ́run á dúró ti kálukú. ọlọ́run á dúró ti gbogbo wa. àti lọ àti bọ̀ wá ọlọ́run á máa fi ṣẹ́ sọ wa. bí gbogbo wa tá a bá kúrò níbi tá a bá ń lọ sílé ọlọ́run á sọ wa délé wa á sọ lédè wa. níjọ́ kan alájí àgbà wọ́n rán ọba oníwàásí àgbáyé wọ́n nìkan lọ represent àwọn níbi wẹ́nìkan ní Kaduna. nígbà tí oníwàásí àgbáyé fẹ́ máa lọ ojú tó wá ro alájí àgbà wọ́n tó wá sìn wọ́n débi mọ́tò wọ́n ní ó sì tún wá dàbí kájọ máa lọ. wọ́n ní ọ̀dà àgbà ò sì jẹ́. wọ́n ní ọ̀dà ẹ máa lọ èmi fọlọ́run sìn yín ẹ̀yin náà fọlọ́run sọ èmi náà kọ́lọ́run ó jíṣẹ́ táwa méjèèjì ràn. ìgbà tá a bá ṣe tán bí gbogbo ẹni tí ó máa lọ rìn àjò àfọlọ́run sìn gbogbo ẹni tí ó máa bẹ́ ń bí àfọlọ́run sọ ọlọ́run kó jíṣẹ́ táwa méjèèjì ràn. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. já gbọ́lọ̀ ń tóbi. Allahu Akbar. This is one of the best chairman ever. Chairman tí wọ́n place ara wọn sí gbogbo bí tán sì láwọn ò sí níbi gbogbo bí. ẹ ṣeun Anadi wọ́n wà níbi gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ mo wá rántí pé bọ́lọ́hún ti dá ìdámọ̀ nìyàn ọ̀nà mẹ́ta ló pín wa sí mẹ́tẹ̀ẹ̀ta wá pín lára wọn ẹnìkan bá yin gẹ fún ní ó máa sọ̀rọ̀ ni wọn ò ní gbádùn ẹ̀ gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́lọ́ ni ó pín lára bàbá wa Sheikhul Qadiriyya láyé fi ń rí i pé kì í sáriwo leléyìí ariwo kọ́ nǹkan ní bẹ́ńlẹ̀ ni Markazu Tafakuri tọ́lọ̀mùbùn chairman wa yìí lọ́wọ́n níjó kú Àmín. òun làwọn olóyìnbó ń pè ní center of thinking Markazu Tadhakur ẹ̀rí center of remembrance ìkẹta mẹ́ òun náà ni Markazu Tadabbur center of discharge bẹ́ẹ̀ yẹn bá lè ronú wá dìgbà tí ó lò tí ó máa rántí àbí ńgbà tó fẹ́ sọ kó máa sọ ayé òní ò pé lérí tó. We have the best chairman ever in this occasion and for that you deserve an accolade. ẹ jẹ́ agbọ́lọ̀ tó bí fún wọn. Allahu Akbar. àwẹ̀dẹ kò ṣeé bú àwọn èèyàn sí. Allahu Akbar. ó ti wá léwu káwé gbóyàn tó ní ọba tó ń gbàwẹ̀ fún la ní ọgbẹ́ tóbi. Allahu Akbar. gbé tóbi kó tóbi sí. Allahu Akbar kabira. Alhaji wa the honourable chairman of the occasion Alhaji Abdul Hakim kò wá jọ mí lójú torí pé ẹni orí bẹ́ẹ̀ ti rí yìí náà bọ́lá òun ti pè nínú Quran Al-Hakim ló pè Luqmanul Hakim Luqmanul Hakim ọlọ́run níjó burú fún yín o. Àmín. ẹ̀rí nígbà tí wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn nínú ayé wọ́n wọlé àwọn èèyàn sàn èèyàn gidi
ẹ̀rí pa wàtá ń bẹ nínú bí kìí ṣèrò àwọn èèyàn là ń bẹ nínú bí a nídìí èrò gbogbo Ọlọ́run dákun mọ́ sọ wá dé èrò. Àmín. Èrò ní téèyàn 1000 bá pé síbì kan ká tún máa wá ní à ń retí èèyàn níṣẹ́ ta lè ń retí tẹ̀ fi ṣe nǹkan à ń retí ẹnìkan ni òun lè yàn èrò ní yókù. Àwọn èèyàn wá pé síbì kan wọ́n ní kélé tẹ̀ kírun bàbá àmọ́mú èdè ni ajẹ́pẹ́ yìí tẹ̀ ń bẹ́ ń mẹ́ à ń retí èèyàn tí ó di nǹkan ó ṣe nu gbogbo ẹni tí ń bẹ ń bí ilé èèyàn gbàtẹ́ sí dé ló já bẹ̀rẹ̀ mo wá kí èèyàn nínú èèyàn Sheikh Abdulkadir Oníkanú tani máìkì ń bẹ lọ́wọ́ rẹ̀. Adamallahu hayatahu. Sheikh Abdulkadir Oníkanú ní máa padà sí ibú. Àmín. Àpadà sí ibú gbogbo ntọ́lọ̀ ń bá sọ ọ́ dà ọ̀rọ̀ tí ò pé ni kéèyàn máa ní ń tápadà sí ibú bá sọ ọ́ rẹ̀ dà who is àpadà sí ibú is stupid who is àpadà sí ibú is nobody. Àpadà sí ibú ò jẹ́ nǹkan kan ẹ̀dá Ọlọ́run ni Ọlọ́run ní jẹ́ àpadà sí ibú kan ọ̀rọ̀ yín láíláí. Àmín. Báwọn yẹn bá sàmì àpadà sí ibú ò ní dọ́dọ̀ tiẹ̀ náà. Àmín ya Allah. Kí ló dé tẹ̀ wá rí báyẹn yín yàn yìí sàmì fẹ́ ni ẹlẹ́ni àfi tó àdó àbá kàn yín. Àmín. Ẹ bá sọ pé anadi ọlọ́mọdé máa padà sí àwọn èèyàn ní sàmì dáadáa àmọ́ tá a bá lẹ́ni bá sàmì kò ní máa padà sí ibú ẹsẹ̀ wá sàmì don't do that again ọlọ́mọdé máa padà sí ibú. Àmín. Ó dàbí yẹn bá sàmì kò ní máa padà sí ibú. Àmín ya Allah. Selfishness.